Ọlọ́run lókè ọ̀run o àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá níbi gbogbo. A parí January, February, March, April, May, June, July, August, September. Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ àti làjá. A tún mú October ó ń lọ wẹ́rẹ́ ó ń tán lọ. À ń retí November and December. Ìwọ ló làdúrà yìí o kò ní díẹ̀ mẹ́rù o. Búburú ò ní bà sílẹ̀, ikú ò ní bà síbẹ̀, ìdààmú ò ní bà síbẹ̀. Gbogbo aninilára yé wọn ní yà ń lé ẹ. Àwọn tẹ́ ẹjọ́ ń gbé papọ̀ Ọlọ́run pín yín níyà. Ètò bá kọ̀ tí ò fẹ́ jáde ńlé fún ọ. Lórúkọ Jésù Ọlọ́run gbàgbára lọ́wọ́ rẹ̀. Bó ṣe máa rí nìyẹn, Jésù Olúwa wa. Mo kí wá níbikíbi tẹ́ ẹ ti ń wò mí dáadáa. Mo tún dé lórí Awon Alabosi náà mo sì wà. Ẹ̀yin ẹbí elépè ń bó lẹ́wà sí èsèpẹ ti sá lọ. Péjì mọ̀ ń tutù àmọ́ gbúrú èpè ńláńlá bíi tìgbà kan mọ́ kí ló dé ń bó lẹ́wà. Ẹ̀yin ẹbí elépè, ẹ̀yin ẹbí eléèbú, ẹ̀yin èpè dìran, ẹ̀yin ajogún ìbú ajogún èpè ń bó lẹ́wà. Ẹ jáde wá, ẹ tún wá gbọ́, ẹ wá wo yẹ̀yẹ́ yín, ẹ wá wo ẹ dẹ̀ ń túra yín ní àṣírí síta, ẹ dẹ̀ ń fira yín ṣẹ̀sín. All right. Àwọn èèyàn kan nú àwọn oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì, mo rí pé kìrìsìtẹ́nì náà béèrè pé káwọn mùsùlùmí tiẹ̀ mú nǹkan márùn tí ànábì ṣe tó jẹ́ nǹkan tó dáa wá, ànábì Muhammad, pé nǹkan márùn tó ṣe tó dáa leléyìí o, pé kán púrúfù ẹ̀, kán mú wá, kán jẹ́ kárí. Nínú ètí mo rí tẹ́nìkan dáhùn, ó ní mo fẹ́ sáré fi hàn wá. Ọlọ́run ní da ọ̀rọ̀ yín nígbà kọ̀ọ̀kan. Ìbéèrè tí ẹ bí wáyé kì í ṣe wípé ẹ fẹ́ fi dá wàhálà alẹ́ láàrin wa láwùjọ. Bí ó ṣe pé ní tí ẹ tún fẹ́ látọ̀dọ̀ wa ni wípé ká tún fi ṣàlàyé ẹ̀sìn ìsìláàmù wa síwájú dáadáa kó ti lè bá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá nínú ayé. Ṣùgbọ́n màá sọ márùn-ún nínú tí ẹni ká sọ èyí tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá nínú ayé. Bó ti wọlé já sí pé ní tánàbì mú wá sínú ayé ojú márùn-ún lọ. Àkọ́kọ́ ni wípé Ànábì ló kọ́ wa bá a ti máa ń wẹ òkú. Ó ti kọ́ wa láwọn nǹkan tá a fi wẹ̀ nígbà tá a bá fẹ́ wẹ òkú. Torí pòkù ti wà nípò ẹ̀gbin báwọn, ó wá ní tó bá ti kú ká wẹ̀ ẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé Ànábì ló kọ́ wa bá a ti máa ń wé òkú. Ó ti ní iye aṣọ tá a fi wé ọkùnrin, ó ti ní iye aṣọ tá a fi wé obìnrin. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, Ànábì ló kọ́ wa bá a ti máa ń gbẹ́ sàárè òkú. Àyíká gbẹ́ sàárè ibi sọ́kàwé káwájú òkú bẹ̀bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ, Ànábì ló wá kọ́ wa gangan pé bá a ti máa ń sin òkú. Ó ti ní bá a ti máa ń sin òkú, Ànábì ló kọ́ wa. Ẹ wá rí nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún, Ànábì kọ́ wa pé ká máa rún pákò nítorí pé pákò rúnrún yẹn ò ní máa ń fọ eyín. Tọ́lọ́run rán láláàánú sí gbogbo àgbáyé, gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́, a ó máa yìn ọ́ ní Muhammad o. Abẹ́ ìgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ nínú nǹkan márùn-ún tí Muhammad mú wá sórílẹ̀ àgbáyé tó ti ẹ̀jẹ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó kọ́ wa bá a ṣe wẹ òkú, ó kọ́ wa bá a ṣe faṣọ ráǹpù òkú, ó di méjì. Ó kọ́ wa bá a ṣe gbẹ́ sàárè òkú, ó di mẹ́ta. Ó kọ́ wa bá a ti ṣe sin òkú, ó di mẹ́rin. Gbogbo ọ̀rọ̀ Ànábì wá jọ ọ̀rọ̀ òkú lọ. Abájọ tí gbogbo ọrọ̀ ajé wa fi kú ní Nàìjíríà. All right, ó ti yé mi báyìí. A ti fi Allah ṣe president. A dẹ̀ ti fi Muhammad ṣe vice. That's a Muslim ticket. Now, gbogbo àwọn achievement àtàṣeyọrí tó yẹ kárí, abájọ tí gbogbo economy kú, abájọ tí nǹkan ò lọ déédéé. Àǹjọ̀lá Ànábì sàálàlá o, sàálàlá sàálàlá. Ọlá Ànábì là ń jẹ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè. Ẹ kó là kó lẹ́kọ̀ọ́ jàre, ẹ kọ́ ò kọ́là. Ẹ ti rí